Africa Content TV. Adio, Atawewe, Emane, Iwata Oswan. Oswan. Baba Tare, Nikebe Toto. Adio, Atawewe, Atawewe, Bẹ́ẹ̀ fẹ́ mú yóò sìn. Lọ́wọ́ yìí, ètò fẹ́ bẹ̀rẹ̀ lákọ̀tún. Inú wa dẹ̀ dùn pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́. Ẹ má borí ti dópin náà lágbára. Oh my God. Wọ́n fẹ́ràn ara wọn búkúbúkú. Adio ń kí Alhaji Rasheed Ayinde. Àṣé kálukú mọ ẹ̀gbọ́n, kálukú mọ àbúrò. Kálukú mọ ọ̀gá. Ọba àlówó ju nǹkan míì lọ. Ọ̀ọ́dọ̀gá mọ̀. Ó sì dá àbúrò mọ̀. Ọ̀ọ́dẹ́gbọ̀n mọ̀. Pẹ̀lú tí mo rí yẹn, mo tún fún ọ ní kudos. Alhaji Sulaiman, Adio, Atawewe, Akin fún gbogbo onífújì káàbàtà. Mo ń wo fídíò yẹn nígbà tí ó lọ kí Tálayé lọ síbẹ̀ yẹn. Thank you. Tó lọ kí pé ẹ pẹ̀lẹ́ o, I invite yín o. Ó wá ṣèlérí. Ó ní màá wá, màá dẹ̀ náwó. I had it on the program. Yes. Èmi àti Kọ́mọláfẹ́ Ọláìyá à ń kí Sulaiman, Adio, Atawewe, Akin fún gbogbo onífújì. Bàbá olóyè nìyẹn. Akin Ọ̀yọ́ Awẹ́pẹ́ juwọ́ sí alókè. Ilé ń kún bọ̀ díẹ̀díẹ̀. Ilé ń kún bọ̀. Gbogbo onífọ́lọ́ lókè ọ̀hún. Kọ́mọláfẹ́ Ọláìyá. Òjò tí òsùn ti ń rọ̀. Bàbá ńlá máa bẹ́ẹ̀ nìkan ọmọ gbàtí ọ̀dà. Kò ní dá lójú àṣebí. Kò ní dá lójú àṣìkà. Àbọ̀ ládàálẹ̀ ni. Alhaji sọ̀rọ̀. Wàsíù ẹ̀lákàrà sí ẹ má bọ̀ mí. Ẹ gbé àga kan wá fún wọn níbí. Àyìnlá máa bọ̀ wáyé. Gbogbo wa ti jẹ àti mú ọtọ kẹ. Sulaiman Adio. Ẹ gbé àga wá síbí. Atawewe káàbọ̀. Àṣepọ̀lúgbà ọyọ̀lúgbà. Àjìkàrà sí àṣetàrẹ̀sà. Ọ̀yà rẹ̀ sà. Àṣetọwọ́rọ̀gún àga. Ọ̀yọ̀wọ́rọ̀gún àga. Alhaji àga yìí rẹ̀. Orí ìfẹ́ yẹn láàrin yín púpọ̀. Wẹ́wẹ́. I'm happy. Kò sólú ẹ̀. I'm happy. Kò sólú ẹ̀. Yes, we have to. Hotel ní òní tó dòní olóṣèkù ọ̀tẹ̀. Oi, come on,
sọ̀rọ̀ jáde. Ẹni tí a kò pè. Àbájọ méje. Eléyìí ké sí àlùbáríkà gbogbo Canada. Torí ẹ̀rọ jẹ́ àpè wàṣọ ẹ̀ lásán ní gbogbo. Bímọ́lá nù.